mo kí gbogbo àwọn ọmọ Yorùbá tòótọ́ àwọn ọmọ Yorùbá àtàtà wípé àtúkú ojúmọ́ akú ojúmọ́ akú ojúmọ́mọ́ lórí ètò yín ètò wa ètò ọmọ Yorùbá àtàtà tá bá ń sọ̀rọ̀ nípa àtùpà àṣà ètò yìí ni bá ṣe máa tan ìmọ́lẹ̀ sí àwọn àṣà àti ìṣe ilẹ̀ wa bí ó ṣe ní parẹ́ bí ó ṣe ní dìmẹ́rí bí ó ṣe ní wọ ọ̀kùn torí Yorùbá ló ní àṣà Yorùbá ló sì ní ìṣẹ̀ṣe kágbàdo tó dáyé nǹkan kan náà ládìyẹ mọ̀ ń jẹ kí àgbàdo tó dáyé nǹkan kan ládìyẹ ń jẹ wọ́n ní nání nàní nání ohun anílà nání ọmọ aṣẹ́gìtà á nání èpo ogi ìdójẹ́gẹ́dẹ́ mo nání àṣà mo nání ìṣe mo nání àwọn àṣà ilẹ̀ Yorùbá lórí ètò yìí ẹ mọ̀ àwọn tó bá ń fi ọkàn bá wa lọ lórí àwọn ètò tá a ti ṣe sẹ́yìn a ti sọ bí a ṣe ṣẹ̀dá ayé bí a ṣe ṣẹ̀dá ọ̀run gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Yorùbá bẹ́ẹ̀ a ti ṣe ṣẹ̀dá ayé bí a ti ṣe ṣẹ̀dá ọ̀run gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá Ọlọ́run ọba ni alágbára Ọlọ́run ló sì mọ ohun gbogbo tó lè ṣe ohun gbogbo lórí ètò yìí náà a ti sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ àwọn Yorùbá nípa Olódùmarè púpọ̀ nínú àwọn èèyàn wọn máa ń rò pé bóyá àwọn Yorùbá ẹlẹ́bọ ni wọ́n pé bóyá wọn ò mọ Ọlọ́run ṣe rí Olódùmarè ó jẹ́ kí a mọ̀ wípé àwọn Yorùbá wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ìyẹn nípa orúkọ Olódùmarè ó jẹ́ kí wọ́n mọ̀ pé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run bí àpẹẹrẹ ẹ tiẹ̀ jẹ́ kó ṣe àlàyé nípa Olódùmarè orúkọ Olódùmarè àwọn kan ní Elédùmarè kò sí tí ń jẹ́ Elédùmarè àwọn kan ní Elédù ọmọ àrè àwọn kan ní Olódù ọmọ àrè kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè Yorùbá kì í ṣe Elédùmarè Olódùmarè ṣe rí Olódùmarè ó jẹ́ gbólóhùn ni gbólóhùn ká tó pe nǹkan kan ní gbólóhùn yóò ní ọ̀rọ̀ ìṣe yóò ní arọ́pò orúkọ yóò sì ní ọ̀rọ̀ orúkọ mo kí gbogbo àwọn gbèdégbèyọ̀ àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá àwọn afèdèṣẹ́wà ọ̀rọ̀ tí mò ń sọ yóò ti yé wọn Olódùmarè gbólóhùn ni gbólóhùn sẹ́rí tá a bá ní ẹjẹ́ wa kí n bírèkì gbogbo ẹ̀ down Olódù ó túmọ̀ sí ọ̀nà ẹni tó ní nǹkan tá a bá sọ pé Olódù èyí túmọ̀ sí ẹni tó ní nǹkan ìyẹn Olúwa tá a bá ń sọ̀rọ̀ Olúwa túmọ̀ sí ẹni tó ní nǹkan bí àpẹẹrẹ tí ewúrẹ́ kan bá lọlé onílé tó lọ da nǹkan nù ta lolúwa ewúrẹ́ yìí ṣé kíní ò lólúwa ni ṣé kíní yìí ò ní olúwa ni that is ìtumọ̀ ní wípé ṣé kò sí talẹ́ni tó ní kíní yìí talẹ́ni tó ní ṣé kíní yìí ò lólúwa ni ta lolúwa ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ ta ni olúwa rẹ̀ that is who is the owner ta lẹni tó ní olúwa
òun ni àwọn Yorùbá ń pè ní olódù. Olódù ṣé ẹ rí tá bá ń sọ nípa olódù ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà Yorùbá. Olódù ìjìnlẹ̀ Yorùbá ni, ìjìnlẹ̀ Yorùbá ni. Tá bá ń pè yẹn, tá bá sọ pé olódù ó jẹ́ ìjìnlẹ̀ Yorùbá, òun ni wọ́n ń pè ní olódù. Ẹ má gbàgbé tá bá ń sọ̀rọ̀ odù ẹ rí i pé àwọn odù Fá ń bẹ, odù Fá ojú odù mẹ́rìndínlógún wà. Àwọn odù Fá gangan pọ̀, Ifá pọ̀. Ṣé rí nínú àwọn odù kọ̀ọ̀kan bí àpẹẹrẹ Èjìogbè, Ìrẹtẹ̀, Ọ̀bàrà, Ọ̀sá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ògúndá, àwọn odù Fá kọ̀ọ̀kan nu. Àwọn odù tó tún wà ní abẹ́ gbogbo odù yìí náà pọ̀. Níbo wá làwọn odù yìí ti wá? Láti ọ̀dọ̀ Ọlọ́run ni, láti ọ̀dọ̀ Ọlọ́run. Bá a ṣe sọ àlùkùránì kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tó yẹ pé wọ́n ṣe àkójọpọ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sínú Bíbélì, bẹ́ẹ̀ náà ni odù Fá la ṣe àkójọpọ̀ rẹ̀ sínú odù. Gbogbo ohun tí ń ṣe tó wà ní ayé, gbogbo ohun tó wà láyé pátápátá àti ọ̀run, inú odù Fá ló wà. Táyé èèyàn bá fẹ́ dáa, inú odù Fá láti mọ̀. Táyé èèyàn bá sì fẹ́ dáa ńdàkejì, inú odù Fá láti mọ̀. Tí ẹnìkan bá ní ìṣòro, tó bá ní ìṣòro tó kojú àwọn kankan, wọ́n ò lọ wọnú odù Fá, wọ́n á lọ wọnú odù Fá. Ṣé rí odù Fá yìí? Ọlọ́run mi ò, ìbà fún àwọn baba ńlá wa o. Òun làwọn òyìnbó sọ di Google o. Òun làwọn òyìnbó sọ di Google. Mi mọ tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ Google, tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ Google tí ò ní gbé jáde. Ṣé ẹ mọ̀ pé àwọn kankan wà tó tún ti ń lágbára báyìí? AI, ẹ̀rọ AI. Kódà bẹ́ẹ̀ bá ní AI o, mo nílò kó design kan báyìí fún mi, kàn táìpù ẹ̀ tàbí kó fẹnu sọ, yóò sì gbé jáde. AI ṣe nǹkan báyìí fún mi, yóò sì ṣe. Bí odù Fá ṣe rí nu. Ẹ wo, mi ò tí fẹ́ sọ̀rọ̀ nípa odù Fá o, ṣùgbọ́n Olódùmarè gangan ni tí mo tá a fẹ́ gbé yẹ̀wò lónìí. Kí ni ìtumọ̀ Olódùmarè? Àwọn kan á ní Elédùmarè. Kò sí tí ń jẹ́ Elédùmarè nínú èdè Yorùbá. Àṣìlò gbólóhùn ni, àṣìlò èdè ni. Nítorí ìjọba àsìkò ká mọ̀ ṣe pápápá nítorí pé ààrẹ ọjọ́ mùsùlùkùn. Olódù ó jẹ́ Olúwa, ọ̀nà. Ẹni tó ní nǹkan ni wọ́n ń pè ní olódù. Ẹni tó ní nǹkan òun ni wọ́n ń pè ní olódù. Mo sọ ọmọ ní gbólóhùn ni. Ká tó pe nǹkan ní gbólóhùn yóò ní ọ̀rọ̀ ìṣe àti ọ̀rọ̀ orúkọ tàbí arọ́pò orúkọ. Olódù ẹni tó ní nǹkan. Márè yìí ó jẹ́ àwọn èdè bí èdè àdúgbò, bí àpẹẹrẹ bí àwọn èdè Ẹ̀gbá, Ìjẹ̀bú, àwọn Oǹdó, Èkìtì. Márè ó jẹ́ màá lọ. Irú bí Èkìtì tàbí Ọ̀gbàgì Àkókó, wọ́n ní Kàbí Omírè, ibo ló ń lọ? Rè yẹn ó túmọ̀ sí lọ. Tá a bá ní rè, ní tí rè túmọ̀ sí ni pé lọ.
kábẹ́ omírè ibo ló ń lọ ní ẹ̀gbá rè náà lọ ló túmọ̀ sí ṣẹ́dẹ̀mọ̀ nígbà tí wọ́n ṣe àwọn àkójọpọ̀ bíbélì gbogbo ẹ̀ Bishop Ajayi Crowther tó wá láti Ogun State àwọn púpọ̀ ẹ rí i pé púpọ̀ náà àwọn èdè Yorùbá tí wọ́n kọ́ ńgbà náà àwọn èdè ẹ̀gbá reflect mẹ́ dáadáa ṣùgbọ́n tá a bá wo àkọ́tọ̀ èdè Yorùbá àwọn bíbélì tuntun tí wọ́n ṣe ń kọ́ sin àkọ́tọ̀ èdè Yorùbá wà mẹ́ tí wọ́n ń pè ní Yorùbá orthography àkọ́tọ̀ èdè Yorùbá ó wà nínú àwọn bíbélì tuntun tí wọ́n ṣe ń kọ́ láyé òde òní bí àpẹẹrẹ láyé àtijọ́ wọ́n ní ayé ṣùgbọ́n àkọ́tọ̀ èdè Yorùbá wọ́n ní ayé láyé àtijọ́ wọ́n ní Òṣogbo náà fẹ́ kọ́ wọ́n tún fi h sí nínú èdè Yorùbá kọ́nsọ́náǹtì méjì ò sì gbọ́dọ̀ kò lè dúró tira wọn kọ́nsọ́náǹtì méjì ò lè dúró tira wọn yàtọ̀ sí bí wọ́n ní o ch sí hi èyí tó yẹ kí wọ́n kọ o ṣí o gbí o Òṣogbo ibi tá à ń lọ kọ́hún sẹ́mọ̀ ọmọ Yorùbá tàtà sẹ́rí èmi aríwúwí má lè jẹ lèmi arọ́rọ̀ sísọ fòkè lélẹ̀ èmi lẹni tọ́lọ́run ọba ti wé láwà ní àwíyé fún tí n bá ti rí ọ̀rọ̀ sọ gbogbo ohun tí ń ṣe mí ti tán gbogbo agbárí mi kìkì orin gbogbo ẹnu mi kìkì ọ̀rọ̀ gbogbo fún ẹnu mo sì gbọ́ ọ̀pẹ̀lẹ̀ ètì ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn bí àdàbà tòjò gbogbo ohun tá à ń sọ yìí ẹ rí i pé kì í ṣe pé bóyá mo gbèwé síwájú tí mò ń kà iṣẹ́ tá a ti ń ṣe tó ti ń súnmọ́ 30 ọdún lórí rédíò lórí tẹlifíṣàn tá à ń lọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ó wà ń bí wọ́n ní ohun tá a bá mọ̀ ṣe bí idán ní rí ikún onítòun bá dòkú ẹ̀pà ó lóun kì í mọ̀gbà tí ẹ̀pà máa ń kó sí òun lẹ́nu Olódùmarè là ń sọ o olódù ó túmọ̀ sí ọ̀nà ẹni tó níyàn marry that is máa lọ nínú ìgbàgbọ́ àwọn Yorùbá Olódùmarè ó gbàgbọ́ nípa ikú àti àjíǹde ibi tí Olódùmarè ti jẹ jáde nù o ṣẹ́mọ̀ nínú Àlùkùránì mímọ́ ó sọ̀rọ̀ nípa ikú àti àjíǹde wọ́n ní inna lillahi wa inna ilaihi raji'un lọ́dọ̀ Ọlọ́run láti wá lọ́dọ̀ rẹ̀ láti padà sí nílànà mùsùlùmí nù ní ti Bíbélì wọ́n ní erùpẹ̀ ni àwa ó sì padà di erùpẹ̀ ẹ̀mí yóò sì padà sí ọ̀dọ̀ Olódùmarè sí ọ̀dọ̀ Ọlọ́run Bíbélì nù kẹwàá mọ̀ yìí pé ọmọ tó bá ní àwọn àgbà ògbọ́n ìtírúfẹ́ ọmọ bẹ́ẹ̀ sọ ni pé bàbá tó bí òun gọ̀ ọmọ tó bá láwọn àgbà ògbọ́n ọmọ bẹ́ẹ̀ sọ pé bàbá tó bí òun gọ̀ àwọn bàbá ńlá wa àwọn náà mọ̀ nípa wọ́n mọ̀ pé tá a bá kú ọ̀dọ̀ ẹnìkan láti wá ọ̀dọ̀ ẹnìkan náà lápadà sí nínú odù Ifá kan ìpèdè náà ó jẹ jáde ńbẹ̀ ẹjẹ ń sọ ní mọ̀ràn ní ìpèdè náà wọ́n ní àtàríwọ̀ ọ̀run yànyànyàn bẹ́ni tí ò ní kú mọ́ gbogbo ojú tó bá rí ayé ni ó padà rí ọ̀run àtàríwọ̀ ọ̀run yànyànyàn bẹ́ni tí ò ní kú mọ́ gbogbo ojú tó bá rí ayé ni ó tún padà rí ọ̀run dẹ̀dẹ̀ mọ̀kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ ṣe rí pé àwọn baba ńlá wa wọ́n gbàgbọ́ wípé tí ẹ̀dá bá kú yóò padà tá a bá sì wá kú tí a bá ibìkan láti wá
sàárè ìbà lọ́dọ̀ àwọn baba ńlá wa o, ìbà lọ́dọ̀ àwọn baba ńlá wa, ìbà lọ́dọ̀ àwọn baba ńlá wa, ìbà lọ́dọ̀ àwọn baba ńlá wa o. ní ṣókí nítorí kò sí àyè inú fọ́nrán yìí púpọ̀ jù, olódù ọ̀nà mari màá lọ, wọ́n ní ọ̀dọ̀ ẹni tí ó dá mi ni màá padà sí, ni màá lọ, ọ̀dọ̀ olódù ni màá rè, ọ̀dọ̀ olódù, ọ̀dọ̀ ẹni tó dá mi ni màá rè, ọ̀dọ̀ ẹni tó dá mi ni màá padà sí, òun ni Olódùmarè. olódù wọ́n gé kúrú ni, gbólóhùn ni, gbólóhùn tí wọ́n gé kúrú. ṣé ẹ mọ̀ àwọn tó bá jẹ́ linguísíìkì tó ṣe ẹ̀kọ́ nípa linguísíìkì wọ́n mọ̀ nípa àwọn nǹkan tí mò ń sọ yìí. àwọn kankan wà tó ń pè ní deletion, deletion and simple recoverability, bí ìpàrójẹ, ìsúnkì, ìyọ́pọ̀ fáwẹ́lì, gbogbo ẹ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ nìyẹn. ọ̀dọ̀ olódù ni màá rè, ọ̀dọ̀ olúwa mi ni màá lọ, ọ̀dọ̀ olúwa mi ni màá lọ, ọ̀dọ̀ olódù, ẹ má gbàgbé olódù ni wọ́n pè ní olúwa o, ọ̀nà, ọ̀dọ̀ ẹni tó dá mi ni mo ń padà lọ tí n bá kú tán o, ọ̀dọ̀ olódù ni màá rè, òun ni wọ́n wá gé kúrú tó di Olódùmarè. Olódùmarè, ọ̀dọ̀ olódù ni màá lọ. tọ́ ọmọ tó bá láwọn àgbà ògbọ́n, ohun tó sọ ni pé bàbá tòun gọ̀. ẹja máa kọ́gbọ́n lórí ètò yìí, gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn wa sí, ẹ dákun ẹ máa kàn sí wa lórí social media wa, gbogbo àwa akọni online radio tv a ti sọ pé àwa la ní eléyìí o. ẹ mọ̀ pé mo sọ mo ní àwọn OPU, Oòduà People's Union, Oòduà People's Union tó wà káàkiri àgbáláyé. àwọn náà wò rí pé àwọn ọmọ wọn tí wọ́n bí sí ọ̀hún èdè ìbò kò jẹ́ pé wọ́n gbọ́ èdè Yorùbá mọ́, náà wà wò pé bò láṣẹ wá ṣe o tí èdè Yorùbá tí òfin ní dìmẹ́rí, tí àwọn ọmọ wọn náà ó fi mọ́ sọ èdè. wọ́n gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ pé tọ̀ ó yá ẹ wá máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá o. adúpẹ́ lọ́wọ́ àwọn OPU o, Oòduà People's Union, lára èyí tí èmi náà jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn, tó jẹ́ pé ara àwa agbáṣàga tá a fẹ́ jẹ́ kí èdè Yorùbá ó wọ̀ ọ̀kùn kó dì mẹ́rí nù. ó dẹ̀ pé gbogbo àwa akọni Development Forum tá a wà ní London, Canada, Japan, káàkiri àgbáláyé, Madam Jane ní Canada, ẹ dákun ọ̀rọ̀ ẹgbẹ́ ìdọ̀wọ́ yín o. yèyé oge náà bàmá wa Rónkẹ́ ní Canada, ọ̀rọ̀ ẹgbẹ́ yìí náà dọ̀wọ́ yín o. bàbá wa TJ ní Amẹ́ríkà ó dọ̀wọ́ yín o. Ọ̀sìnyẹmí ó dọ̀wọ́ yín o. Dr. Albert Ọlárẹ̀wájú Abashin Natural Cure Limited, ẹ̀yin ti Nàìjíríà nù Abẹ́òkúta, ẹ̀yin tó jẹ́ pé ọdún mẹ́wàá lẹ fi kọ́ ṣègùn ní ilẹ̀ China. àjọṣepọ̀ wa ò mọ̀ ní bàjẹ́. ṣe rí àwọn kan tá a nílò àti sọ ẹ rí i pé ọ́fíìsì tèmi lèmi ń lò yìí, irinṣẹ́ wa ò tí ì pé o. tẹ́ ẹ bá wò ẹ rí i pé mò ń làágùn yọ̀bọ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ dúró dìgbà tí a bá sọ pé ọ̀dà ìgbà tí nǹkan bá rí yékémù. ṣe rí a nílò studio, mini studio láti máa ṣe. a nílò àwọn boom mic, studio mic, mixer kékeré tó mọ níwọ̀nba, table, chair, gbogbo ẹ̀ àwọn nǹkan ta ní. kámẹ́rà, ẹ dákun ẹ̀yin tẹ́ wà lovers, ṣé mọ̀ pé iye tó ń ta kámẹ́rà yẹn ò lè wọ́n tó ti bí.
ẹ bá wa wá kámẹ́rà ṣọwọ́ síbí ká máa fi ṣe a lè gbọ́kànlé náà ìjọba. Tẹ́ bá wo fídíò tí mo kọ́ post ẹ rí i pé sólà kékeré kan ni mò ń lò, ṣùgbọ́n ẹ jẹ́ á tún gbìyànjú ká wá sólà ńlá bó ṣe sólà inverter tàbá tiẹ̀ tí ṣe yẹn àwọn nǹkan tó yìí jẹ́ kókó tó wà ní àrọ́wọ́tó tá a nílò system, a nílò mic, a nílò kámẹ́rà, a nílò iná. Kì í ṣe dandan kó jẹ́ red àwọn iná kan wà tó jẹ́ pé wọ́n ń lò irú eléyìí iná tó wà ń bí ìsìn iná normal iná tí ó ṣe kí ni bẹ̀ bí fluorescent ló ṣe rí ẹyọ kan péré ni tí n bá lo bíi méjì bí ooru máa mú mi ànídìí AC mo pa fáànù ni fáànù kan kékeré mo kàn tán torí pé heat yẹn má bàa pọ̀ jù. oríyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun àwọn tó ń bá wa jẹ́ wọ́n kú àìbínú lórí YouTube Àwa Akọni rédíò TV, lórí Facebook Àwa Akọni rédíò TV tàbí ìkànnì tí ẹ ti ń wò wáyé Òtòǹpòrò Akọni Ẹ̀dá, Òtòǹpòrò Akọni Ẹ̀dá Facebook wa ó dàbẹ̀ ni pé àwọn Facebook wọ́n sì àmọ́ tí wọ́n ló ṣẹlẹ̀ sí but a máa ṣe setup ẹ̀ padà Instagram TikTok gbogbo àwọn social handles wọ̀nyẹn Àwa Akọni náà lẹ́mi ní kẹ́ ẹ mọ̀ wá lórí WhatsApp phone number mi òun náà lẹ́rìí ń bẹ̀ yẹn ẹ kàn sí wa ń bẹ̀ lágbára náà àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ o. oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun àwọn tó ń bá wa jẹ́ wọ́n kú àìbínú. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín mo fẹ́ rí bó lẹ ṣe gbádùn wa sí gbogbo eléyìí ṣé ẹ gbádùn wa gbogbo àwọn kọ́mẹ́ǹtì yẹn la fẹ́ máa rí o. Ibo ló kù sí rédíò léyìí rédíò fún gbogbo ọmọ Yorùbá ni o. Àwa Akọni rédíò TV, Àwa Akọni rédíò TV. Tọ́ Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹpòrò bàbá wìlẹ̀ sàtúpá ilẹ̀ Yorùbá. Ìdágẹ́dẹ́ gúdù iná tí ń jó oko lẹ́gbọ̀rọ̀ bá ìdọ̀gbèsè àlọ́. Onílé ijó alálèdè ìran bí wọ́n gbé ń gbá igi ní àbàrá tó ń ṣẹ̀jẹ̀ ṣàràṣàrà. Bá a pìtàn ní gbogbo lẹ̀kílẹ̀. Òtòǹpòrò tí kò rojú ẹni tó fà á gbogbo ẹni fà ò lè fara eré lọ ìgbín kọ mímì fẹjọ abẹ́rẹ́ kọ mímì fàdìyẹ. Orí olórí kò ní kú èrè iṣẹ́ tí gbogbo wa ṣe o. Ire o.